IJESU na ba me o IJESU me na ba o Eramo ni IJESU na ime Eramo Rama ni IJESU na me o Egbe no dale o Iyege egbe no dale o Uto mi bieka Era ma dada mi da o, iya era ma dada mi da o. IJESU kan ni me o, IJESU kan ni me wale joko ye. IJESU kan ni me o, IJESU kan ni me wale joko ye. O kan le nori wo papa, kan le me baba ye. O kan nori wo po, kan le me. O kan nori wo pasha, kan le me baba ye. O kan nori wo po, kan le me. Ene egbe fun mere, egbe fun mere, erana si IJESU. Ene egbe fun mere, egbe fun mere, erana si IJESU. E are hokura. E are arriviso, suole a baba. E jeregaye, suole a dene. Are okura, suole a baba. Era no si IJESU, no si IJESU, no si IJESU. Holy Ghost fire, iya ba emu akon o ebi ma mi akon ni ma re pa itan emu akon ya ba gogo na imo na o se no ri aruwe ti akon Sanobula na ba, eramo. Sanobula na ba o, eramo. IJESU na ba me o, eramo. IJESU me na ba o, eramo. Eramo ni IJESU na me o, eramo. Eramo ni IJESU na me o, eramo. Egbe no dale o, eramo. Chama ne mwata, egbe no dale o, eramo. Era me dada mi de, iya era me dada mi de. IJESU kan ni me o, IJESU kan ni me wale joko ye. Baba o, IJESU kan ni me o, IJESU kan ni me wale.
Okonoriwo papa tole menene. Okonoriwo po kole me. Okonoriwo posho kole me baba o. Okonoriwo pomo kole me. Great success. Irano si Jesu. 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 Holy Ghost fire.
mẹ́pọ̀ ọ̀nà pé. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Bàbá Ṣínà. Wọlé. Oje lọ́nà jẹ́. Dọ́tọ̀ lè fẹ́ ọkùnrin dé. Dọ́tọ̀ bí ogun gé. Ìjà rẹ̀ dá sí lọ́lẹ̀. Ìrọ̀lẹ́ kí a tó. Bàbá Ṣínà. Jésù mẹ́ni mẹ́gà. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Jésù ni mẹ́gà. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Oje nọ̀nà jẹ́. Ọba nọ̀nà bá. Ìjẹ́sù náà lẹ́sẹ̀ náà gbọ́ká. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Uwe soje o. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Uwe soje bàbá o. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Jésù mẹ́pọ̀ ọ̀nà pé. Ọ̀ṣọ́jẹ́ ni àga. Ọ̀lẹ ọ̀lẹ oje nọ̀nà jẹ́. Dọ́tọ̀ lè fẹ́ ọkùnrin dé. Ìjà rẹ̀ dá sí lọ́lẹ̀. Ìrọ̀lẹ́ kí a tó. Best DJ in town. Here. Yeah. I tell you, racial discrimination in Nigeria. Racial discrimination in my country. Oh, apartheid in my country. I tell you, apartheid, oh, in Nigeria. No, 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 no. Bribery and corruption in my country. I say, nepotism in Nigeria. Everybody running head-to-skelter. Hey! If we must solve corruption in Nigeria, corrupted people cannot solve corruption. Baba God, yeah.